arákùnrin yìí fi tipátipá bá ọ̀rẹ́ àbúrò rẹ̀ lò pọ̀ ládàjọ́ bá ní kí wọ́n lọ́ọ́ tì mọ́ gbaga. onídàájọ́ ilé-ẹjọ́ májísrèétì kan tó fìkàlẹ̀ sí àgbègbè ìkẹjà ní ìpínlẹ̀ èkó lọ́jọ́ ìṣẹ́gun ló ti pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ fi arákùnrin ẹni ọdún mẹ́rìndínlógójì kan David Luke sí àhámọ́ ọgbà àtúnṣe Kirikiri lórí ẹ̀sùn fífi tipátipá bá ọmọbìnrin ẹni ọdún mẹ́tàlélógún lò pọ̀. olùjẹ́jọ́ ọ̀hún tó ń gbé ní ojúlé kẹẹ̀ẹ́dógún ní agbègbè Màgódò nílùú èkó ni wọ́n fojú rẹ̀ bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀. onídàájọ́ májísrèétì náà ìyáàfin MF Ọ̀nàmúsì ni kò gba ẹ̀bẹ̀ olùjẹ́jọ́ ọ̀hún wọlé tí ó sì pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ fi sí àhámọ́ ọgbà àtúnṣe ti Kirikiri títí di ọjọ́ kejìdínlógún inú oṣù kejì tí adarí ẹ̀ka tó ń rí sí ìdájọ́ ará ìlú yóò fi ṣe àgbékalẹ̀ àmọ̀ràn rẹ̀. agbèfọ́ba ASP Matthew Akalode sọ fún ilé-ẹjọ́ náà pé olùjẹ́jọ́ ọ̀hún ṣe ẹ̀ṣẹ̀ náà lọ́jọ́ kẹrìndínlógún inú oṣù kejìlá ọdún 2024 tó kọjá yìí ní ilégbèé rẹ̀. ó ṣe àfikún rẹ̀ pé arábìnrin ọ̀hún wá ṣe àbẹ̀wò sí àbúrò rẹ̀ ni ló fi tipátipá bá a lò pọ̀ tí ẹ̀ṣẹ̀ náà sì tako ìwé òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ èkó tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2015. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. ẹ ṣé púpọ̀.